Ẹ kí hallelujah. Ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri gbogbo ilẹ̀ àgbáláyé níbikíbi tí ẹ ti ń wò mí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run tó dá ayé àtọ̀run á gbé ọ̀gá sọ wípé ó ṣé, á dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀. Gbogbo ẹ̀ṣẹ̀ wa dáríjì wá, yà wá sí mímọ́ nípa agbára tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Olúwa ń lọ sínú ọ̀rọ̀ fi ọ̀rọ̀ rẹ̀ yé wa, jẹ́ kí ọ̀rọ̀ kí ó yé wa, kó sọ wá dá lábùkún fún àti ní òpin gbogbo ká jẹ́ tirẹ̀ ká sì bọ̀ ìjọba torí tá a gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ̀kọ́ tá ń bá lọ, tá ti ń sọ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn náà ni wípé ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n tòní sọ wípé ǹjẹ́ o ti ẹ̀ ṣetán láti gba ẹ̀mí mímọ́? Ǹjẹ́ o fẹ́ ní ẹ̀mí mímọ́? Ǹjẹ́ ẹ̀mí mímọ́ yẹn ti ẹ̀ wọ̀? Wọ́n ti ń sọ ọ́ láti ọjọ́ yìí, o ti ń gbọ́ táwọn èèyàn ń sọ ẹ̀mí mímọ́, ẹ̀mí mímọ́. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Torí pé nínú ayé yìí, nírú àkókò bí èyí, ẹ̀mí mímọ́ nìkan ló lè mú ọ ṣàṣeyege. Ẹ̀mí mímọ́ nìkan ló lè mú ọ ṣàṣeyọrí sí rere. Tó bá ní ẹ̀mí mímọ́ Ọlọ́run wọ gan, wà á tójú bọ́ nínú Ọlọ́run. Wà á lè ṣẹ́gun ẹran ara, wà á lè ṣẹ́gun èṣù àti ẹ̀ṣẹ̀. Rántí pé Bíbélì sọ pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran la bá jìjàkadì bí kò ṣe àwọn ọlọ́lá, àwọn alágbára ibi òkùnkùn ayé yìí àti àwọn búburú ojú ọ̀run. Inú ayé tá wà nìyẹn. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ló lè mú ọ ṣàṣeyege. Ayé tá wà yìí jẹ́ ayé agbára. O gbọdọ̀ ní ẹ̀mí mímọ́. Mo ti ẹ̀rọ ìwọ náà ti ẹ̀ gbìyànjú ẹ̀ wò tí ẹ̀ wò bó tí ẹ̀ ṣe rí. Wà á rí wípé oyin ni. Ó ní wípé Bíbélì sọ fún wa níwèé Jòhánù yẹn, níwèé Jòhánù orí 16 yẹn wípé Jésù Kristi sọ pé òun ò ní fi wá sílẹ̀ lé aláìní baba, òun ó ro olùtùnú wá pé òun ò ní ṣe wá ní àwa nìkan. Má dá nìkan gbé ayé yìí. Má dá nìkan ṣe. Má dá nìkan ṣe kò lérè. Ẹ̀mí mímọ́ nìkan ló lè fún ọ, ló lè mú ọ ṣàṣeyọrí sí rere. Ṣùgbọ́n tó bá wá gbé ẹ̀mí mímọ́ yìí, o ní láti ní baba o. Ta ni baba? Ọlọ́run alààyè. Ọlọ́run tó jẹ́ o lè máa wò mí, tó jẹ́ o lè máa rí mi wò. Ọlọ́run tó pèsè owó fún ọ tó lè ra dátà, tó jẹ́ o lè ní fóònù, tó jẹ́ o lè máa mí sínú mí sókè, tó jẹ́ o lè máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run alààyè, Ọlọ́run gbogbo ẹran ara. Tó bá gba baba, tó gbàgbọ́ pé baba ń bẹ, o ní láti gbàgbọ́ pé ọmọ náà wà. Ọmọ náà ni Jésù Kristi olùgbàlà. Ẹni tó wá sáyé, tó kú nítorí tèmi àti tìrẹ, tó jìyà lórí igi àgbélébú, ó tún jíǹde lọ́jọ́ kẹta. O ní láti gbà á gbọ́ bí ẹ̀jẹ̀ rẹ̀ ó tó fún ọ. Lẹ́yìn èyí ni lo tó lè ní ẹ̀mí mímọ́. Ǹjẹ́ o ṣe tán? Tí ẹ gbìyànjú ẹ̀ wò, dádì mi àti mọ́mì mi, ẹ̀yin bọ̀dá mi àti sísítà mi, ẹ jẹ́ á try ẹ̀ wò. Ó yá, níbikíbi tó wà, tẹ̀rí ọkàn rẹ bá. Yá ní orúkọ Jésù. Sọ wípé baba, mo dé síwájú rẹ. Mo gbàgbọ́ nínú rẹ. Mo gbàgbọ́ nínú Jésù Kristi olùgbàlà pé ọmọ rẹ ni. Mo gbàgbọ́ nínú ikú àti àjíǹde rẹ̀. Dárí gbogbo ìrékọjá mi jì mí. Dárí gbogbo àṣìṣe mi jì mí. Wẹ̀ mí nínú ẹ̀jẹ̀ rẹ. Ẹ̀mí mímọ́ rẹ gbé wọ̀ mí. Dẹ̀ ràn mí lọ́wọ́ fún mi ní oore ọ̀fẹ́ láti jẹ́ tirẹ̀. Sọ mí di òkú sí ẹ̀ṣẹ̀, kó sọ mí di alààyè sí ọ. Torí tá a gbàdúrà lórúkọ